Shakirat Adunni ló sọ pé mo ti ròkun mo ti rọ̀ṣà mo rìn káàkiri àgbáláyé mi ò mà rẹ́ni bí olówó rí mi o Ọlárewájú Ìṣọ̀lá o màmá kú ọdún o. Ó darí ọdún ó darí ọdún ó darí ọdún ó darí ọdún òyìnbó darí ọkọ̀ ó darí ọdún. Ó darí ọdún ó darí ọdún ó darí ọdún ó darí ọdún òyìnbó darí ọkọ̀ ó darí ọdún. Ìṣọ̀lá ìwọ ṣọdún èyí náà ìwọ ṣọdún èyí náà o. Ṣàmọ́dún o kẹ̀dájẹ́ ò bá wọn ṣàmọ́dún kórìjẹ́ ò bá wọn ṣàmọ́dún o kẹ̀dájẹ́ ò bá wọn ṣàmọ́dún. Ọmọ Báṣọ̀run lọ́yọ́ nílé o kádìjọ máa lọ Ọ̀yọ́ nílé kádìjọ máa lọ lọ́yọ́ nílé o kádìjọ máa lọ Ọ̀yọ́ nílé kádìjọ máa lọ. Wípé owó lè kó ní ará Ọ̀yọ́ ló lọ bá owó lè kó ní o ará Ọ̀yọ́ ló lọ bá ará Ọ̀yọ́ o ará Ọ̀yọ́ ló lọ bá. Akọni mo gbé mi náà dé gbogbo ará ayé kẹ́ wá pọ̀rọ̀ lẹ́nu mi torí ayére ni mi ò máa yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ṣá ni mi ò máa yẹdòyẹdò òrèrè ilé ni mi ò máa yẹluyẹlu ẹrù òpó níjẹ́ ọ̀rẹ́ mi sọ mí bẹ́rù bá pọ̀ tọ́ ilẹ̀ ni ó sọ ni akọni máa rẹrù púpọ̀ tí ń jẹ́ káyá torí ìta mo tún ṣe ń ṣe léyìn náà mo Olúbísí ṣe bí torí bàbá mi aláyèrè ni pọ́rọ́pọ́tọ́ bí ọ̀ká o ògbórí bẹ́ẹ̀dì ti ṣàyà ìní kọ̀lọ̀kọ̀lọ̀ ẹni obìnrin kò lọ́nà tó bú ẹkún oníbẹ̀rẹ̀ yóò bájọ́ pọ̀ ẹ̀nà sí ìjákèrè ẹni ta ni mò ń perí ẹ̀ Alhaji Hafiz bàbá mi ni Ọlábánjí o Ọlárewájú Ìṣọ̀lá ọmọ Ògúndélé ìwọ ọmọ òun pé aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ Prestige Bakery àti Prestige Water èyí tí ń bẹ ní Randalẹ̀ Gbàláké bàbá Dini Mafda ọmọ Báṣọ̀run Òjó pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà gbéra gbéra nílẹ̀ kò dìde ọdún rẹ̀ tún pé Babọ́lámídé o Babọ́láyínká Babọ́lásíkànmí Ọláyínká Ṣọlá bàbá Ṣọlá gbéra nílẹ̀ kò dìde olówó orí alájà Shakirat Adékẹ́mi Adunni every 16th of May ṣọ́wọ́n gbóhùn ní ṣọjọ́ bí rẹ̀ mo wá bá ẹ yọ̀ mo wá bá ẹ dúpẹ́ torí ọdún rẹ̀ tún lè kàn sí lórílẹ̀ alàyè àmọ́ kí n tó máa lọ ó yẹ kó bí mi pé ta ló rán mi wá bí kí n tó máa dábẹ́ ẹ̀dùn kí n tó máa rọ̀ bí òwe ṣebí jẹ́jẹ́ mo jókòó sínú ilé àwọn bàbá mi aya rẹ̀ alájà Shakirat Adékẹ́mi Adunni òun náà ló pè mí sórí aago ó ní ní lọ́jọ́ bí olówó rí òun pẹ́kẹ̀mí akọni wọ́n bóun koríkì ọ̀wọ́n ọkọ̀ òun dáadáa kí n sì tún máa bóun ṣàdúrà fún torí ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n ó ní ọkọ̀ alálùbáríkà ní ọkọ̀ tó ń dúró táyà níjọ́ tí ó gúnlé Ìṣọ̀lá Ọlọ́run níjọ́ kú mọ́ wá lójú Adunni wá ní sọ fún ẹ pé ọdọọdún là ń rí orógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún ní ìṣàpọ̀rúwé o ọdọọdún ní èwùrà wà ọdọọdún là ń rán òbí lórí àtẹ ìwọ ṣọdún eléyìí wàá ṣe tẹ̀mí ìtòwó tọmọ àìkú àìrùn tí ń parí wa lọ́tọ̀.
àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ìwọ wọn lẹ́tẹ̀lẹ̀ yìí pẹ́ torí mọ̀nàmọ́ná sùn wọ́n lákè orí ejò lásùn wọ́n lápá ẹ ò rí kórìṣọ́lá sùn wọ́n ó bá gbà wá mú ìgbà tó ń dùn yọ ọlọ́run òjijì ó parẹ́ mọ́ ẹ lójú má gbẹ̀yìn lágbára lédi ìdún wà á gbẹ̀yàn táwa rẹ̀ yìí odi ìwà bọ́lọ́ máa mọ níṣe ni ẹni bá pé okú onítọ̀hún á dá àgbélù pani pípẹ́ là gbẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ lógun ewu ní borí ọ̀rọ̀ rẹ ọmọ náà tẹ̀yìn rẹ̀ ṣe àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́ mú wà rẹ̀lẹ̀ mú wà rẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ kí n tó máa lọ àmọ́ ẹ jẹ́ kí gbogbo lóko máa ṣe déédéé ara wọn ìyá àlùkò máa ṣàpòpò omele ẹ má jẹ́ ó bàjẹ́ o torówó la fi ra wọ àwọ̀ ìyá fowó ra àwọ̀ ìyá fowó kẹ́ ó wá dìde àwọn bàbá rẹ̀ ọmọ òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà ọmọ bá ṣọ̀run àgbàlagbà oyè ọmọ bá tẹ̀ ọmọ bá oyè lọ́yọ̀ Aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ òdì Àtìbà lọ́yọ̀ ládéwà wọn ò gbọ̀nba lọ́wọ́ wọn Ọ̀yọ́ ní méjì ọmọ tẹ̀là àrọ̀mọdọ́mọ tẹ̀là àrọ̀mọdọ́mọ tẹ̀là tí wọ́n bẹ̀ lálàdì Ọ̀yọ́ ó yẹ ká bá bàbá délé ká tó padà lẹ́yìn bàbá nílé àtọ̀dá orí méjì yáde pẹ̀lú ìbágùn wọn bàjẹ́ kúkúrú nú wọn ọba ní àtọ̀dá lálàbí tó ní jẹ́ ọmọ àbàjẹ́ papọ̀ ẹni rẹ̀ ní kọ́ alábàjá járẹ̀lẹ̀ wa Ọ̀yọ́ dùn joyin lọ́dún dùn lálàbí Ọ̀yọ́ kúkú ń jó ọmọ ọmọ Abíọ́dún ó tó bímọ mẹ́ta òun sì jọba Àtìbà ọba Ládìgbòlú ọba tó dílé Yẹmí Àtọ̀dá tó jọ ọba tí gbogbo Ọ̀yọ́ dùn Yorùbá ẹ ò rí wípé Aláàfin ò níbí ni ká máa wọlé ọlọ́lá kiri ọmọ yóò bí yàn kọ́lọ́rẹ́ èsàsìgbà àsìgbà sọ pé òun bòjò Ọ̀yọ́ jẹ́ ajíṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí ìbàbẹ́ nìkọ̀ọ̀kan Ọ̀yọ́ Ládìgbòlú ọmọ Àtìbà lólòdì Ọ̀yọ́ gbó ẹni tẹ́ ẹ bá rí kẹ́ ẹ máa lọ bí ọmọ olùtìrí méje là kí ọmọ olùkó ewu ọmọ látìrí títí lako ikọ̀ tìrí kọ̀ wẹ̀wẹ̀dẹ̀ òpópókú tìrí pẹ́kú àwọn tìrí pẹ́já pòròpórò bàbá tìrí polóko nínú ojú òkèlókè Àtìbà tó tìrí tí ò tiẹ̀ níwó mọ́ láéláé bọ́mọdé Ọ̀yọ́ bọ́bá máa bàgbà ìjẹun títìrí lọ́tìrí Ọ̀yọ́ ìyọ́kárí nìyí ọmọ bàmọ́ra ará Ọ̀yọ́ wọ́n rọ̀ Ọ̀ṣàkà ṣókò yọmọ ènìyàn Ọ̀yọ́ ìyọ́kárí ọmọ bàmọ́ra Ọlárẹ̀wájú Ìṣọ̀lá òkú ọjọ́ bí ẹnì ìgbọ̀dún ọjọ́ kan ni ó nífẹ̀yìntì kó sunkún ọmọ ìgbà tó ń dùn yọ Ọlọ́run ò ní jọ burú mọ́ ẹ lójú àmọ́ ṣó mọ̀ pé kú tó bá pìdọ́kù ní pìdọ́pẹ́ agbéwà ṣetán agbérèlú dáró àlùkò ṣetán rèlú kòsùn lékèlékè ṣetán rèlú kẹfù Àkànní wa ṣetán mú relé bàbá mi mo ní bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ gbóhùn ẹnu mi bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá ti dọ́ta odò ẹ lọ bèrè ọmọ tí ń fẹnu kọrin fọ́ba mo ní bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá ti dọ́ta odò ẹ lọ bèrè òbí ìjà ẹni lùmọ̀ tí ń gbére káyé pẹ̀lú àmójú ẹ̀rọ mi dìfẹ́tì lójó máa dún sétí ọmọ aráyé. Shakira.